Hello, 1, 2. Hello, 2. Hello, check. 1, 2. Hello, 1, 2. 2. Mo sọ fún pé mo ní pé mo ní kò ẹ̀kọ́ múra lẹ́yìn níwọ̀n ni àwọn ọmọ ọba ni ẹ̀yin lóyún kiri ẹ bá kó sódà fẹ́fẹ́ afẹ́mọ̀ tó lọ fúnra wáyé wáyé ni torí èmi ó yà mí lẹ́nu ẹ bá kó sódà fẹ́fẹ́ ó sọ fún wa fúnra wáyé wáyé. Ìgbà ẹni ló ṣe má kí ni ẹ má kí ni ẹ má borí níbi ìkọ̀kọ̀ ẹ má kí ni. That's it, really. And that's some period, local people. Baby, what's up? Fish. Salad fish. I'm a catch up on Friday. Alaja, you know you are a guest here. Ìnájì ẹ̀ǹjẹ́ jíjìnlẹ̀ àti pípọ̀ ní gbogbo ẹ̀ àti bíbọ̀ àti yíyan àti dídín àti gbogbo ẹ̀. Èmi náà fẹ́ fọ́ fún ẹ̀. Let's go.